Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi. Hmm. A kú ojúmọ́ òní o. A kú òwúrọ̀, a kú ọ̀sán, a kú alẹ́, a kú ìyálẹ́ta, a kú ojú ọjọ́ ṣe rí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa. Àbọ̀ Ọlọ́run á dájú lórí wa o. Àmín o. Ni wọ́n bá ní olórí Tóbi, ó lọ kó èrè wá sí ààfin, ó lọ kí kábíyèsí. Ó sọ pé bóyá kábíyèsí ó ní nǹkan kan tí olórí Tóbi fẹ́ dáná. Olórí Naomi fẹ́ dáná ní kitchen. Bó ṣe wà ní kitchen ni Tóbi wà lọ bá. Wọ́n ló máa lọ bá Queen Naomi. Wọ́n ní bí gbogbo wọn ṣe máa ń wá ń jà nìyẹn every time. Wọ́n ní wọ́n lọ ń bá wọn máa bá jà. Ìwọ tún ti dé, ìwọ tún sì ṣe pé ha. Ṣé ogun yìí, ogun ojúkorojú yìí máa tó lágbára jù. Lọ́mọ tó wà nílé ọkọ ẹ̀ jẹ́jẹ́, tó ń fẹ́ níṣu lọ́kọ ọmọ kékeré, ní àwọn adélébọ̀ tó ti tà tó ti rà, tó wá bá ọmọ ọlọ́mọ ní ààfin, tó wá bá nídìí ẹrú ẹ̀, tó ń sọ pé kó fò kó níṣu. Àbí kì í ṣe ayé ta wà yìí kan. Kí ni eléyìí wọ̀ lọ? Kí túmọ̀ eléyìí? Kí ni kábíyèsí fẹ́ fi àwọn obìnrin yẹn ṣe tó yìí retain wọn láàfin? Eléyìí máa lágbára pọ̀ o. Wọ́n ní ṣe ni Tóbi tó ṣe wótòwótò tó ń pariwo. Kí ló wá ṣe? Kí ló wá ṣe ìwọ kẹ̀? Ìwọ ló jẹ́ ká rójútu kábíyèsí. Ìwọ ló ṣe kíkiri. Ṣé kúkú mọ̀ wọ́n ti rí pé Naomi ọmọ jẹ́jẹ́ ni kò lákun, kò ní wàhálà nù. Òun ni wọ́n fi ń chance ẹ̀ tó yẹn. Wọ́n nígbà tí Tóbi bẹ̀rẹ̀ sí ní bu tó bó wá kàn pariwo kí ló dé? Kí ló dé? Tóbi kí ló dé? Kí ni mo ṣe fún ẹ? Tó wá bá mi. Kí ni problem ẹ? Ẹ ṣáà mọ̀ pé kí èèyàn máa fi ọ̀rọ̀ jómi toro ọ̀rọ̀ pẹ̀lú bó ṣe bínú. Bí Queen Naomi ṣe bínú. Tó bẹ̀rẹ̀ sí ní pariwo mọ́ Tóbi. Bí pé eléyìí máa ti ẹ̀ tú lẹ́nu ọ̀rọ̀ ó pariwo. Ó lẹ́nu ọ̀rọ̀ ó ti ẹ̀ lẹ́nu. Wọ́n chance ẹ because ó ti quiet jù. Bí wọ́n ní kò fi kan pé méjì o, ìyẹn Tóbi. Wọ́n ní ṣe ló kàn. Ó kàn kick. Wọ́n ló kick. Nǹkan tí wọ́n fẹ́ nìyẹn. Wọ́n ló kàn kick Queen Naomi nínú àfi gbùà. Wọ́n ní kíákíá. Ẹsẹ̀kẹsẹ̀ Queen Naomi fi ẹ̀gbẹ́ lélẹ̀ tó ń pariwo. Wọ́n ló ti dínú ẹ̀ mú tó ń pariwo. Wọ́n ní bí àwọn èèyàn ṣe pariwo. Wọ́n jáde nìyẹn. Wọ́n ti jáde. Wọ́n ní before you know it, ọmọ yẹn ti ń roll ńlẹ̀. Wọ́n ní Queen Naomi ti ń roll ńlẹ̀ tó ń kígbe bí kábíyèsí ṣe pé àwọn kíni pé kán gbé drive ó yá. Kán tètè wá gbé Naomi lọ sí hospital. Wọ́n ṣà rush ẹ lọ sí hospital according to nǹkan tá gbọ́. Wọ́n náà rush ẹ lọ sí hospital. Bí kábíyèsí tó jáde láti inú ilé, wọ́n ti gbé Naomi dé hospital. Kábíyèsí dẹ̀ sáré múra. Òun náà gbé mọ́tò ẹ̀ ó di lẹ́lẹ́lẹ́ ní hospital. Wọ́n ní kí kábíyèsí tó kúrò lọ hospital ó ti sọ fún àwọn guard pé security pé in case olórí Tóbi lè sọ pé òun fẹ́ sá kúrò láàfin, kó má jẹ́ kó lọ òun ń bọ̀. Kí security má yẹ kó kọjá ní gate. Bó ṣe kábíyèsí ṣe dé hospital ni. Wọ́n ní kábíyèsí bẹ̀rẹ̀ sí ní panic gidi gan. Ta ni ò ní ṣe kó má panic? Pé ó panic pé doctor, ó ṣà ń béèrè lọ́wọ́ doctor. Wọ́n bẹ̀ tí wọ́n ti rush Naomi sínú tíátà. So wọ́n sọ fún kábíyèsí pé kó ní sùúrù pé everything yìí máa wà okay. Ó máa ṣe. Wọ́n ní bí kábíyèsí
ṣáàṣì dókítà wa nígbà tó ń attend sí olórí Naomi tán ni wọ́n wá ní kí kábíyèsí calm down pé treatment tó ń yìí fún yẹn pé ó máa stop bleeding. Ó máa stop bleeding yẹn ó dẹ̀ máa wà okay. Wọ́n ní kí kábíyèsí tó padà lọ sí ilé. Bó ṣe dé ilé ní kábíyèsí lọ bá olórí náà dà olórí Tóbi dà. Wọ́n ní Tóbi, àṣé Tóbi ti sá kúrò ní inú chamber. Àṣé ó ló ti lọ bá àwọn security wọ́n ní kábíyèsí lérò pé bóyá ó ti lọ. Nǹkan bó ni Tóbi wọ́n ní ó fẹ́ sá lọ ni o, àwọn ò gbà fún ni o. Ó máa wà nínú àárín chamber yẹn, pé bóyá ó wà chamber. Kábíyèsí ní kò sí ńbẹ̀. Kọ́ lọ bá òun wá Tóbi anywhere tó bá. Wọ́n ní kò wọ gate o, ó wọ̀n sí rẹ̀. Àṣé ó fẹ́ sá lọ. Wọ́n ló ó fẹ́ sá lọ ni. Ó ti kó ẹrù sí good ó ti ṣe. Ó fẹ́ sá lọ. Bí kábíyèsí wọ́n ṣàwárí. Kábíyèsí ní Tóbi tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí Naomi, ó mọ̀ pé tí ẹ ti finish nínú ààfin. Àwọn èèyàn wá sọ pé èyí bó ṣe máa ń ṣe náà nìyẹn. Nígbà tó bá ti rọ̀ lára, a tún dákẹ́ a máa wò wọ́n. Ṣùgbọ́n ṣá nǹkan kan ò gbọdọ̀ ṣe Naomi lágbára ẹ̀jẹ̀ Jésù. Nǹkan kan ò dẹ̀ gbọdọ̀ ṣe oyún inú ẹ̀. Òun ni ti wà. Tí nǹkan kan bá Ọlọ́run tí ẹ̀ ní jẹ́, èmi mọ̀ tí ẹ̀ ní gbà. Ṣé ẹ mọ̀ pé èṣù tó ń lo Naomi, èṣù tó ń lo àwọn èèyàn sí Naomi, èṣù ń lo wọn gan. Wọ́n fẹ́ destroy ọmọ yẹn. Ẹ̀tọ́ Ọlọ́run ò ní gbà fún wọn. Gbogbo ètò kù, ọwọ́ kábíyèsí ló wà. Ọlọ́run ti fún kábíyèsí ní go ahead. Ó ti ní opportunity tó máa fi clear gbogbo wọn kúrò láàfin. Ṣùgbọ́n kábíyèsí, a mọ ètò ìṣe. Àfi kọ́ Ọlọ́run bá kókó sí kábíyèsí nù. Kí gbogbo nǹkan tó ń rùn lẹ́yìn kó tán o. Torí eléyìí lágbára jù, eléyìí pọ̀ jù wá lọ. Eléyìí tí lágbára jù náà. Nígbà tá à ń sọ, kí answer. Kábíyèsí ó tiẹ̀ fẹ́, I don't know. Bí kò fẹ́ ni bí tògùn tó ń ṣe ni o. Bẹ́ẹ̀ tó gún wọn. Tó bá mú kábíyèsí díẹ̀, á release ẹ̀ díẹ̀, á tún mú díẹ̀, á tún rí a lè sọ bóyá òògùn ni bóyá kì í ṣe òògùn. Kọ́ Ọlọ́run kó bá ṣẹ́gun. Gbogbo nǹkan kí nǹkan tó bá wù, wọ́n ṣe fún kábíyèsí. Ọlọ́run ò ní jẹ́ kó ṣẹ́ mọ́ lára. Àtòun àti Queen Naomi àti Tadenikawo lágbára Kristi ọba ìyanu. Ìyanu á ṣẹlẹ̀ o. Kí nǹkan kan má ṣe Naomi o. Lórúkọ Jésù Kristi. Olúwa wa. Amen. Ó ní mo yín èèyàn mi. Mo ní kí n gbé sí yín létí pẹ̀lú nǹkan tó tún dá nú àrà. Kí nǹkan kan má ṣe Naomi. Tiwa ní pé Naomi ṣàní. Kí Ọlọ́run bá protect. In Jesus' name. Ẹ ṣé ẹ̀yin èèyàn. Ẹ bá mi share, ẹ bá mi like. Kéde ẹ bá mi subscribe. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí mi. Bye. Bí wàá ṣe jẹ́, ẹ jẹ́ kẹ́ gbọ́.